yá gbogbo ojú tó ń wò mí mo kí yín nílé mo kí yín lóko mo kí yín ní gbogbo ibikíbi tẹ́ bá ti ń wò mí ní jákèjádò orílẹ̀-èdè àgbáláyé ẹjọ́ èmi ọmọ yín náà ní Ẹlẹ́ẹ̀lẹ́ Global ṣàlàfíà ni mo bá yín lórí ọ̀rọ̀ bàbá Mohbad ni o àti òkú Mohbad ọ̀rọ̀ ìtí wá débi tí wọ́n ti wá ń drag bàbá Mohbad báyìí lórí ọ̀rọ̀ òkú Mohbad ẹ gbọ́ gbogbo ẹ̀yin èèyàn gbogbo ẹ̀yin public gbogbo àwa olólùfẹ́ justice for Mohbad ẹ gbọ́ kí lẹ̀yin rò sí ọ̀rọ̀ tó ń lọ lórí afẹ́fẹ́ báyìí ń sìn àwọn platform kọ̀ọ̀kan wọ́n ti ń drag bàbá Mohbad wọ́n ní ó ti tó àsìkò tó yẹ kí bàbá Mohbad kó lọ sin Mohbad wọ́n ní èyí tó fi òkú Mohbad tó fi ráre wọ́n ló tó gẹ́ àwọn kan ní ẹ̀rù ń bà bàbá Mohbad pé bóyá tí ó bá sin Mohbad kò ní rí justice mọ́ àwọn kan ní ìjẹ́ bàbá Mohbad kan tiẹ̀ nídìí justice kan in the first place ọ̀rọ̀ yẹn kan tiẹ̀ wọnú ara wọn àwọn kan dẹ̀ tó wá sọ wípé tó bá sin Mohbad ìyẹn ò ní ká má rí justice nítorí pé kí ni a ti rí àìmọye irú cases bẹ́ẹ̀ yẹn tó jẹ́ pé after tán sin ẹni yẹn tán òun ni wọ́n yẹ̀kẹ̀ rí justice gbà wọ́n ní ọlọ́dún méjì wà ọlọ́dún mẹ́ta wà kódà gan wọ́n tẹ̀ tún give example kan wọ́n ní òkú Two-Face after 27 years ni wọ́n tó rí ẹni tó pa ẹ wò 27 years kódà àwọn family olókùú wọn tiẹ̀ ti gbàgbé but àwọn ìjọba wọ́n continue lórí investigation yẹn after 27 years wọ́n ṣe wà get ẹni tó pa Two-Face can you imagine that can you imagine tó bá fi lè ṣe irú yẹn tí wọ́n dẹ̀ padà rí ẹni tó ṣekú pa ẹni náà kò ṣe pé bí Nàìjíríà náà ò lè ṣe ọlá wípé bí àwọn ìjọba wa ní Nàìjíríà bọ́n ṣe ń handle irú cases tó bá ti ní interest nínú báyìí ẹ jẹ́ kí n lo English yẹn case tó bá ti ní interest nínú báyìí báwọn ìjọba wa ṣe ń ṣe òun ló ń ba àwọn èèyàn lẹ́rù lótìtọ́ àti lódodo tó bá ti lọ sin Mohbad gbàrà bí ó ṣe kú ìyẹn ò ní kó má wá justice fún ikú Mohbad ó tiẹ̀ clear kọ́ máa ṣe autopsy kọ́ máa ṣe psychology kọ́ máa ṣe nǹkan kan àwọn tó wà ní ilé lásán gbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ tọ́lọ́pàá bá ti kó wọn àṣírí ti tú pọ̀tíngbà tọ́lọ́pàá ò kó wọn òun náà ló ń jẹ́ kọ́ máa lọ ronú psychology toxicology autopsy kìíní kan gbogbo nǹkan tó ń wò yẹn wà láì ọ̀nà ọbẹ̀ yẹn jìn kéèsì Mohbad òun ló simple jù kéèsì Mohbad àwa ń ṣe kéèsì Mohbad bí ìgbà tá a bá sọ pé gbogbo àwa tá a wà ní Nàìjíríà a ò mọ bí Nàìjíríà ṣe operate ìyẹn ló wá ń yà mí lẹ́nu kódà èèyàn kan nínú ilé yẹn lásán ti tó bá ti mú àdúrà kọ́ máa ti sọ pé wọ́n mú mi kọ́ máa sọ pé wọ́n mú dàrúṣà kọ́kọ́ mú àdúrà nìkan kọ́dà yìí ń tarogéètì ẹ̀ gbogbo nǹkan tá à ń wá yìí àṣírí ti tú torí òun lẹ̀gbọ́n ẹ̀ kú ó dẹ̀ wà nù lẹ́gbẹ̀lẹ́gbọ̀n ẹ̀ tíṣẹ̀lẹ̀ yẹn fi ṣẹlẹ̀ ó ti tó ó wá di nǹkan tẹ́ pé for good 2 years going to 3 years báyìí sìn wọn kó àwọn tó wà nínú ilé ṣé àti mọ̀ wípé kéèsì yẹn àwọn tá à ń bá ṣe kéèsì wọ́n jù wá lọ lórí tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ni first thing tọ́lọ́pàá bá kọ́kọ́ ṣe nìyẹn kódà ìgbà tó kọ́kọ́ gbókùn yẹn dé police station gbogbo wọn tó kọ́kọ́ bá òkú yẹn dé police station gbogbo wọn náà inú gbàgà wọ́n ṣe máa bẹ oníkàlùkù máa kọ statement títí ẹ̀ kí ló mọ̀ kí ló ṣojú ẹ̀ kó tó wá ṣe ìgbà bẹ́ẹ̀lì wọn wọ́n tó wá ṣe lọ sínú ilé yẹn wọ́n á kó gbogbo àwọn tó wà nínú ilé náà bẹ́ẹ̀ mi ṣe mọ̀tàn ṣe ń operate ní Nàìjíríà nìyẹn but ìjà gbọ́ tán arrest anybody nínú ilé no lọ́lọ́lọ́ now àwọn èèyàn tí wọ́n ń pariwo sí pé kí bàbá Mohbad kó lọ sin Mohbad ẹ gbọ́ ṣé tán bá sin Mohbad àmàrí justice àwọn kan lẹ́rù ń ba bàbá Mohbad àwọn kan ní irọ́ ni pé bàbá Mohbad ò fẹ́ kan wá justice gbogbo ojú tó wò mí ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí ó wà most important ẹ bá mi share fídíò yìí fún ẹ̀yin tó yẹ pé ìgbà àkọ́kọ́ lè tẹ kọ́ máa kọ sí péjì ẹ bá mi subscribe sí Ẹlẹ́ẹ̀lẹ́ Global TV ká lè lè máa jẹ ìgbádùn ètò yìí lọ ó yá ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó ń sọ lórí ẹ̀ kí gbogbo wa ká wá fi èrò ọkàn wa hàn lábẹ́ comment section after tá a bá wo fídíò yìí tán ẹ má bá mi ká lọ. nígbà tó bá sí ikọ̀ ní justice lọ́jọ́ ti bẹ̀rẹ̀ kẹrin wọ́n sí o wọ́n sí o tí bàbá yìí bá fẹ́ jà á jà àìmọye òkú tó jẹ́ pé gbàtọ́ sí tán ló bẹ̀rẹ̀ wàhálà tí ọba dé ìlú kan ní Àsàbà ilé kan wà bẹ́ẹ̀ márùn yẹn ó pa ọmọ ọlọ́gẹ̀dẹ̀
ìgbà tó sin ọmọ yẹn tán máàlù yẹn náà tó fi kú báyìí ó rárí kú ni ilé tó pa ọmọ yẹn sí kò sí ẹni tó wọ ibẹ̀ ìlú ìṣẹ̀ nìyí kò sí ẹni tó wọ ibẹ̀ sọ kí gbogbo àfọkànbalẹ̀ kí bàbá lọ sin ọmọ yẹn lórí ibi tó dẹ̀ dé yìí kò ní mí ní ìmọ̀ kó wà ní mọ́ọ̀dì bàláì kò ní mí ní ìmọ̀ kó wà nínú ibi tó wà yẹn gan ṣé ẹ rí kí Ọlọ́run kó ṣàánú wa ni ibi tí mo bá di wá sí kò téèyàn bá rí kó àánú àbí a máa ṣèyàn sókè bàbá yẹn kó gbàgbé past kó lọ sí Mohbad tó bá ti ṣe tán ìyẹn ò ní pé justice ti parí mo mọ̀ pé nǹkan tó ń ba bàbá lẹ́rù nìyẹn pé bóyá tá a bá ti sin Mohbad tán ó ti parí nìyẹn kò parí ìjà tá a ti jà for 2 years tá a ti ròjú ètò ẹ̀ àti lè dákẹ́ òtí tá a bá parí ẹ̀ wàláì ibi tó dé kò sẹ́ni tó máa dákẹ́ ọ̀tí tí a bá parí nǹkan kan dàkọ̀ máa bẹ gbogbo àwọn spíkà náà ní pé ìjà tí à ń bára wa jà yóò ní mí ní ìdáadáa mọ́ kò jẹ́ ká move forward ìjà tá a jà yìí kò jẹ́ ká move forward tẹ bá wo gbogbo most and worst sí tó bá ti gbé yàtọ̀ sẹ́yìn tẹ tó máa ń yíyà àti àwọn kọ̀ọ̀kan wọ́n bá ti bẹ̀rẹ̀ báyìí èpè ní láti lè dópin kò jẹ́ kó move forward mọ́. èpè yìí náà ni. so bóyá yẹn náà ló tún bá bàbá yẹn lérò pé tóun bá sin ọmọ yìí o bóyá fracas dẹ̀ ni wọ́n máa tọ́nu gbogbo èdè tó wá jẹ́ pé wọn ò ní rántí pé justice for Mohbad máa lọ níbi tó dẹ̀ dé kí bàbá yẹn lọ sin ọmọ yẹn Ọlọ́run gbọ́. yàrá pa àti sọ ti pẹ́ náà tẹ́lẹ̀ àti sọ pé kọ́ máa sin àwọn tí ẹ bá rí ibi tí wọ́n gbé sí. ẹ bá rí ibi tí wọ́n gbé Mohbad sí ẹ̀yin kan ẹ̀kọ́ kúrò pé kọ́ lọ sí. wàláì àbọ̀ òṣèṣì yẹn náà gan ọkọ̀ bàbá yẹn gan ò lè balẹ̀ ọlọ́mọdé kó nǹkan lọ ní hypertension along the line so èmi support pé kọ́ lọ sí o to be honest with you olórí ẹbí èmi support pé kọ́ lọ sí tọ́bàdé ti sí tán káwá wo another strategy tí a máa ṣe kì í ṣe pé ìjà tí wọ́n sọ di justice for Mohbad kíní yẹn mi lè purọ́ fún yín olórí ẹbí kíní yẹn ò kì í dùn mi ti bá lọ sí page and host mi tí mo rí pé èpè mo lọ sọ́dọ̀ ọba ọ̀rọ̀ ìbábínú tábàdárúkọ kọfí wà ń bẹ àtàwọn kọ̀ọ̀kan olórí ẹbí o níbi ìlú pé justice for Mohbad là ń gbọ́ mọ́ ìrọ̀ ìpè yẹn ti pọ̀ jù. ló bá tán àwọn obìnrin náà ìpè yẹn ti pọ̀ jù àwọn obìnrin náà lọ́dọ̀ bá rọ wọ́n ti sẹ́yìn fún ọ̀rẹ́ ìpè yẹn ọ̀dà o mo wá ń wo ṣú yẹn wá ká ọmọ kan kú lóòótọ́. ṣé justice náà làdẹ̀ ń wá sá. níbi tó ti ṣépè dé wọ́n tún ṣépè fún ọmọ tí wọ́n tẹ táwọn ọkọ tó ti wípé tírélà ló máa pa tọmọ. wọn ò pé jẹ́wọ̀n kí Ọlọ́run ọdẹ dàbí ọba rọ́ọ̀dì ti fi wọ́n lè pé kọ́ máa ṣépè lọ ni. ọmọ ìlú kìíní bẹ́ẹ̀ yẹn ó máa èmi ò fi bẹ́ẹ̀ láìkẹ́ kí jẹ́ pé mi náà fracas èmi náà ṣe bọ̀ kí wọ́n jẹ́ pé bírù ti Mohbad la máa sọ di fracas tábà lè yẹ fún bàbá fracas lẹ́yìn náà ṣe tábà lè yẹ fún justice for Mohbad ó bẹ́ẹ̀ tà kéèyàn sún sẹ́yìn gbogbo èyí tó wà lọ́ba nítorí mo ṣe sọ pé inú justice of Mohbad yìí èmi ò fẹ́ lé ní mi bọ́sí ẹ̀ wá ní pé kí n má sọ òótọ́ tí n bá rí òótọ́ táwọn mi fẹ́ lé ní mi ọ̀pọ̀ ọmọ ọlọ́mọ ló kú ọmọ tí mi ò rí rí tábà fẹ́ wá gba justice pé jẹ́ ká gbà ti dùnú kí wá ṣe pé mo fẹ́ gba justice fún Mohbad kí wá sọ lórí ẹbí di ọ̀tá mi kí ló dé. ibi tí ẹ̀jẹ̀ rí pé lọ́dẹ̀ náà á gbìyànjú ẹjẹ́ parí kínní bàbá ti ṣe ó rọ́ọ̀kì nǹkan fi ṣe sóòfù mi gbà ẹni kò fi dà ó dàbí pé ìjà yóò ṣe parí o ẹ wá wò lọ́jọ́ tòní sí. ó lè kọ́ fi ṣe sóòfù ẹ. tó gbé sí online ní pé kí bí ò lè parí ìjà yìí àwọn ọmọ àtisídẹ́ǹtì mi ní Facebook nǹkan kan mo ní ìjà yìí lèmi lọ bí ti gba ẹ̀pọ́ kí o lẹ́yìn ọdún márùn-ún tẹ́ ẹ̀ bá parí ìjà yìí ẹ̀ wá sọ bí tẹ́ ẹ bá justice for Mohbad dé lẹ́yìn tí mo pé bàbá gan máa kàn wọ́n kù. bàbá fún wọn kò kẹ́kọ̀ọ́. níbi kankan ẹnìkan máa lọ síwájú àwọn kan máa dá padà sẹ́yìn ni ojú gbogbo ẹ lọ ẹ jẹ́ kí bàbá ẹ lọ sí ọmọ yìí kí ọkọ bàbá rẹ̀ sí ojú kan ẹ gbọ́ kí o justice ẹ jẹ́ káwá bó bá ṣe máa gbà á strategy.
fi ṣe strategies lọ́wọ́ strategies pọ̀ lọ́wọ́ Yomi tó lè lò irú ẹnìkan lọ sí Àbújá yìí gbangba tó bá rí support irú ẹnìkan lọ sí house irú ẹni tó gbé motion ní Lagos assembly wọ́n sì lè lọ bọ́lútọ̀ ń kọ́ bèrè lọ́wọ́ ẹgbẹ́ báwo ni Yomi sì lè lọ irú Yomi yẹn sì lè lọ bọ́lú máàlù yẹn ní ọlọ́rẹ́kù yẹn ìgbà alẹ́ ní báyìí ẹ̀mí kì motion nípa Mohbad kí ló wá dé ẹ̀ sọ́mọ́ ni ó ṣeé ṣe kí yẹn tún continue àmọ́ kò jẹ́ pé nítorí ìbá kún fún forward àwọn tí bí ò ní láìpẹ́ owó ni ó lè ní oyè omi ò ní àmì Yomi ò ní owó ló wá ṣe tí inú Yomi bá nígbà tó bá ń pè ló lè torí Mohbad kò ní dùn àmọ́ tó bá jẹ́ pé make move àgbẹ̀ differences wá sí ẹgbẹ́ kan àgbẹ̀ ní mítì wá ẹgbẹ́ sí ẹgbẹ́ kan àgbẹ̀ pé Mohbad lágbájá ẹgbẹ́ sí ẹgbẹ́ kan àwọn gbà ntọ́mọ yìí dẹ̀ gbèsílẹ̀ yóò máa wà ókè torí justice náà ẹ jẹ́ ká fún ní support tó bá wù ẹ̀yìn tó rérò rẹpẹtẹ inú àdùn orí àwù tó bá pẹ́pẹ́ tó wù èdè pé ní bá jó orí inú àbáyá tó wà àwọn gbé fún jó orí tàtẹ́kùn atọ́kùn sọ pé kí ló jó yìí o lè ní ẹ̀rọ ó fẹ́ pọ́wọ́ lọ́wọ́ àwọn èrò ni ǹjẹ́ kò ní relax so a máa bẹ gbogbo ara wa náà ni nínú justice for Mohbad kò sí ní ta fẹ́ fìjà ṣe tó bá jẹ́ pé lóòótọ́ a fẹ́ gba justice kò sí tí ajọ́ fẹ́ fìjà ṣe mo tẹ́ kí ọba arọ́ gbé mi sókè lọ́jọ́ yẹn bóyá torí pé mi ti wá sí Guinea kò accept ẹ̀ kò gbé mi sókè torí mo fẹ́ bèrè lọ́wọ́ gbogbo pé ẹ ṣépè fúnra yín tọmọtọmọ ṣé justice ti kan fi ń wá ṣó yàtọ̀ sí ti ìwọ̀ ń wá ni ṣé ètí wọ̀ ń wá ṣó yàtọ̀ sí ti ọba arọ́ wá ni ewu wá ni tèpè tọmọtọmọ nú ẹ̀ àwọn ọba ọ̀rọ̀ gbé mi sókè lọ́jọ́ ìwẹ́ kí ẹ ọ̀dọ́ sọ mo fẹ́ bèrè lọ́wọ́ wọn because ẹgbẹ́ yìí ti fẹ́ pọ̀ jù lójú tèmi ọkọ náà kó gbà fún wa ìbímọ ìgbà ṣìmárí justice ó kàn lè pẹ́ ni ń bọ̀ bá yẹ ẹni olúkálùkù àwálẹ̀ ìbímọ yẹn so olórí ẹbí ẹ jẹ́ kí n fi ilẹ̀ kẹ́ máa bẹ́ tó lọ God bless you. òun lẹ ti gbọ́ yẹn bàbá Mohbad mi ò bóyín mi ò fi bá yín jà mi ò fi bóyín mi ò lè fi ṣẹlẹ́yà yìí ẹ try kẹ́ lọ sí Mohbad ẹ try kẹ́ lọ sí nǹkan tó jẹ́ ọmọ yẹn rí ó ti tó ó tó gẹ́ àkúrí nǹkan bọ̀ gbogbo tán lè ìdí tán fi lọ wú síta kò nothing show nothing to show up kò sí nǹkan tá a lè náwó sí pé a gé níbẹ̀ ìbẹ́sì ẹ jẹ́ kọ́ ọmọ ẹ máa bá tiẹ̀ lọ kó continue ìrìn àjò ẹ̀ kó máa bá ti tiẹ̀ lọ ó ti rí ìrìn àjò ẹ̀ lọ́ka tó dá padà lọ́nà àdẹ̀dá padà lọ́nà bẹ́ẹ̀ pé bóyá tá a bá wú síta àárín nǹkan Nàìjíríà ti yí mọ́ wa lọ́wọ́ wọ́n ti yí mọ́ wa lọ́wọ́ wọ́n ti sọ ní gòbè sí wa lọ́wọ́ ẹ lọ sí bàbá Mohbad àwọn màá bẹ́yìn màá rọ̀ yìí ó ti tó ẹ rí pé mi ò bá yín jà ìkan tó bá yẹ pé ọlọ́mọ ìkírú ẹ̀ ṣẹlẹ̀ sí wa tó bá ṣẹlẹ̀ sí mi kéèyàn díjú kéèyàn ṣe bẹ́ẹ̀ ní kú nǹkan tí màá ṣe ni mo sọ fún yẹn èmi màá wò pé kí ni mo fẹ́ fọmọ yẹn ṣe mọ́ wọ́n ti ṣe autopsy wọ́n ti ṣe toxicology wọ́n ti ṣe gbogbo nǹkan tó ní ẹ̀kan ṣe fún forensic wọ́n ti ṣe ẹ̀rí kankan mú ọbẹ̀ so kí wá ní point ta gbọ̀rọ̀ dádó táládádó tì ẹ lọ sí ẹ ṣàánú ẹ o ẹ lọ sí kó lọ rest in peace mọ bó ṣe rẹ̀. ṣàlọ́rẹ̀ ẹ̀kọ́ ètò sàn ẹ̀kọ́ àtàrọ̀ òkè gbogbo lé o òkè gbogbo àwọn tó wà lókè àtàwọn tó wà nísàlẹ̀ o wọ́n fẹ́ kí n yan olórí ẹbí mo sọ́rí o èmi náà mo kàn stumble ní ìmọ̀gbà tó ṣẹlẹ̀ mo kàn go through TikTok mo kàn rí táwọn èèyàn ń dárúkọ mo máa ń rí orúkọ yẹn but mi ò lérò bóyá onítàn but orúkọ yẹn familiar gan is always present so ó dẹ̀ wà very shocking nígbà tí mo rí so Bible sọ pé ká má ṣe gbàdúrà fún wọn nítorí pé ṣe àwọn máa tọ̀ wọ́n lẹ́yìn àdúrà tá a máa ṣe ní pé gbogbo àwọn tó fi sílẹ̀ ọmọ ní ẹbí ní ọkọ ní ará ní agbára Ọlọ́run lọ́wọ́ àdúró tì wọ́n Ọlọ́run ní ṣe lákùúfà láàrin ẹbí láàrin ọ̀rẹ́ ní gbogbo ibi tí ó bá ti jẹ́ èèyàn
dáadáa sí ọlọ́run ní ṣe lábùfà níbẹ̀ ọlọ́run á mú mi jẹ́ gbogbo everybody náà àfàyọkùn ètò kọ̀ọ̀kan tó fi parí mọ̀ ní wáwátì àní rìnrìn àjò táàní agbára ọlọ́run adẹnidẹ́rù àrùkà àìsàn tí òkú òkú ní kọ́lé kankan wa agbára ọlọ́run gbogbo iṣẹ́ tí gbogbo wa bá ṣe ní dáadáa ayọ̀ oríire la máa fi kú agbára ọlọ́run fẹ́ mọ̀ jù wá lọ kò sí ta lè ṣe ọlọ́run tẹ̀ mọ̀ pé tó bá sí ẹ̀sùn jẹ́ pé ìsinmi yẹn ló dá fún ọkàn wọn yàtọ̀ sí pé kẹ́yìn ẹlẹ́ni tún máa ráre tó ọlọ́run fi pè wọ́n sọ́dọ̀ kò dẹ̀ sí bá a ṣe lè ṣe kò sí gbìyànjú wa tó tọ́lọ́run bá lọ́wọ́ sí kò ní jẹ́ kó ṣẹlẹ̀ àwọn tó ń fi sílẹ̀ wọn ní abẹ́ ní kí ọlọ́run kó jọ ó dúró tì wọ́n ó má gbà wọ́n lẹ́kùn jù báyìí lọ ó ṣàánú fún wọn ó ṣàánú fún gbogbo wa àdúrà wa gbà lórí ẹbí ẹgbẹ̀lẹ́ sáyé kó ara fẹ́ra kù lọ́wọ́ àdúrà tí gbogbo wa ẹ ṣe so lórí Mohbad tí à ń sọ àti sọ́tẹ́lẹ̀ náà lórí ẹbí bákan náà ni gbogbo wa fi ní pé bóyá kó má tiẹ̀ sí bóyá ká lè fi rí ọ̀tọ̀ọ̀rọ̀ ká lè fi gba justice fọmọ yìí but báwọn èèyàn ti ṣe sọ ó ti even after 6 months ó ti pẹ́ jù àfẹ́ tó bá fẹ́ parọ́ honestly because ẹ wo gbogbo àwọn tí ìfòṣẹlẹ̀ báyìí ṣẹlẹ̀ sí how long ló take wọn kó tó lọ sí ẹkún wọn even ní àwọn advanced country tó jẹ́ pé wọ́n follow crime tó ń lòfin tó ní gbogbo ẹ̀ wọ́n follow crime ẹ wo gbogbo access bank quick way tó lò kù sí US tó ní plane crash táwọn kan sọ pé bóyá ó ní bá ìjọ tó kú tó ti gbé announcement yẹn jáde olórí ẹbí ẹsẹ̀kẹsẹ̀ ní àwọn state government yẹn náà ti sọ wípé nínú US bíbí ó lè tó ọdún kan náà tó parí investigation kò dẹ̀ dá láti lọ ní pé kó lọ sí náà yẹn kò dá dúró and several other people tó jẹ́ pé ó ti àwọn ọ̀dọ́ táwọn wò láwọn kan ṣe tí wọ́n àwọn kan báyìí ṣẹlẹ̀ ìyẹn ò ní pé justice wọn lè fight fún but kí ọmọ yìí wọ́n ti wá ètò wáyé pé n tó tẹ̀ tó tún da ọ̀nà tó da ló gbà would have been a different thing even at that but ẹ wo gbogbo ìyàtọ̀ ọmọ yẹn ti jẹ ẹ̀kọ́ tó tún ẹ̀ ti rí trauma tó ti go through ìlú tá a dẹ̀ mọ̀ ẹ pé kò sí 24/7 power supply gbèsè kí nìkan gbèsè private mall olórí ẹbí kò lè dàbí àwọn òkú tó lẹ́ pé wọ́n gbé wá lé wá sí gan tó máa kú sí ìlú òyìnbó tó bá ti land ní Nàìjíríà báyìí they are never the same ká tó wá sọ pé ètò ìṣẹ̀lẹ̀ ní Nàìjíríà tó kò sí àtúndí asán kankan mọ́ tó bá sin Mohbad ní òní ìpè kí justice má wáyé fún ní òní ìpè káwọn èèyàn mẹ́nu kù àtúrọ̀ kì í ṣe pé bóyá bàbá Mohbad àbí family wọn lọ́ pé gbogbo àwọn èèyàn jáde pé kọ́ máa fight fún wọn yìí tó bá dẹ̀ dẹ́gbọ́n torí pé gbogbo bí nǹkan ṣe ń lọ ni ó ti yẹ káwọn èèyàn dẹ̀yìn kí ló ta tó ṣe fi ń sọ̀rọ̀ lórí ẹ̀ àwọn tó lọ mú ọmọ yìí àwọn gangan wọn ló yẹ ká lójú ìjà kan yes àwọn family lè wọ́n lè máa dọwọ́ gun nǹkan mọ́lẹ̀ but ìjọba tó lọ mú nǹkan ọmọ yìí kọ́ ṣèbí reason wọ́n ní reason tó fi lọ ẹ̀sùn òun bọ́ọ̀dì ẹ̀ bí káwọn lè ṣe àwọn nǹkan báyìí kọ́ lè ṣe àwọn nǹkan báyìí bàjẹ́ ti rí number 1 autopsy tó láwọn lọ ṣe òfútù fẹ́ tẹ̀lé so that's a signal right there ìgbà tí ìjọba tẹ lọ mú nǹkan tẹ́lẹ̀ fẹ́ ṣe nǹkan tẹ débẹ̀ ibi tẹ́lẹ̀ lọ ti ṣe tó yẹ pé rọ́nà bá ń bẹ̀ kí la fẹ́ ṣe mo ṣe ń sọ lórí ẹbí tó bá tó gbogbo ẹ̀rí papọ̀ tàgbà lọ́ọ̀yà gan kọ́nà kó dẹ́sẹ̀ Mr. Yomi Ládélé ọ̀tún máa wà nù ìwé ìtàn gbogbo ipa tí gbogbo wa kó àwa kọ́ la máa dájọ́ yẹn tó bá tó ẹ̀rí papọ̀ tó bá gbé dé court àwọn tá a fi sípò yìí pé kán ṣiṣẹ́ yìí àwọn náà láti ṣiṣẹ́ yẹn tó o bá ṣe kí agbára wo la ní tó bá yẹ pé ẹ̀wọ̀ ẹni Samsodium àbí kí wọ́n ti gbogbo ẹ̀ tó gbé plákàdì lásán ẹ̀wọ̀n kan tó kẹ́yìn káàtì ẹ̀ sọ pé ìyẹn ṣe ìnìran fún wèé but àwọn tá a ti dúró tá à ń jà tá à ń fẹ́ mú wá jà tá à ń pariwo lọ́sàn-án náà wọ́n ti lọ sí different embassy káàkiri kíjọba wa lè gbọ́ ṣọwọ́n ṣe fẹ́ sọ pé àwọn ọ̀gbọ́n ni tó o bá tiẹ̀ wá gbọ́ gbogbo ẹ̀ ṣọwọ́n fẹ́ sọ pé àwọn ọ̀rẹ́ Mr. Yomi Fábíyì ní Àbújá ni and he has been káàtì ẹ̀ sọ pé wọ́n ṣiṣẹ́ how long náà fi fẹ́ sọ pé náà fi fẹ́ swing into action again 2 years on this issue over 2 years kí la wá ń sọ
tó bá sin Mohbad yẹn ò ní pé kí justice kó hẹ́ndì fún Ọlọ́run dẹ̀ ló máa gbà á because n tó fi jẹ́ kí ó pẹ́ kó tó báyìí ká fi ọkàn wa ìgbàgbọ́ wa ká fi rọ̀ mọ́ Ọlọ́run ni pé Ọlọ́run ni kó ṣiṣẹ́ owó ẹ̀ àwọn ẹ̀dá kankan kò sí nǹkan tá a lè ṣe a máa gbìyànjú náà ni because a lè take laws into our hands àwọn ibi tá a ti bára wa ní ìjọba ta ní tó ń ṣiṣẹ́ wọn bí iṣẹ́ ni tó bá ṣe ìpínlẹ̀ kò dé gbogbo lẹ́wù yìí tó bá yẹ kó tán ti rí tí ò kó sínú ilé tó ń wá kiri ṣé wọn ò ní ṣe investigation débẹ̀ ṣé wọn ò ní wá ní àwọn tó ń sọnù ṣé kí wọn kì í wá wọn ni ká tó wá sọ pé ọmọ tá a mọ̀ pé inú ilé ló kú sí tá a dẹ̀ mọ̀ pé àwọn èèyàn wà ń sọ̀rọ̀ àǹdí ni nọ́ọ̀sì tí ò sí ní tán ní kó wá gun lábẹ́rẹ́ ẹ̀rí wo la ti wá wá káàkiri dírẹ́fà sọ pé èèyàn mẹ́ta jáde èèyàn mẹ́ta padà wọlé ẹ̀dẹ̀ lẹ́ pé nọ́ọ̀sì wá ta ni nọ́ọ̀sì wá fún lábẹ́rẹ́ ta ló treat so evidence wo làwọn èèyàn tún wá káàkiri evidence wo níjọba tún even bá a ṣe ń sọ pé wọn fún wa ní result tá a fẹ́ lórí autopsy olórí ẹbí gbogbo àwọn ẹ̀rí tó wà níwájú is enough to pursue this case tá a bá rí autopsy forensic nǹkan wọn ò ní láti gba fóònù wọn mọ gbogbo àwọn tó wà ń bẹ̀ yẹn go after them get their information and do what you have to do káyé ṣàtò dayé ọ̀làjú kó tó di pé technology tó advance báyìí àwọn orú crime báyìí ó ṣàlè wọ́n ṣe ń yanjú ẹ̀ so kí ló wá lé Nigerians we are all over the world láwọn òkú tó ń ṣe dáadáa táwa náà participate nínú nǹkan tó ń ṣe tó wá jẹ́ tiwa ló máa jákọ̀tì kì í ṣe pé bóyá pé resources láàánú kì í ṣe pé ọgbọ́n lọ́lọ́run ò fún wa anywhere tá a bá wà aṣáájú la jẹ́ Ọlọ́run ò ṣe wá lórí ẹ̀yìn gbogbo nǹkan tá a wá ní pé ká fi tún orílẹ̀-èdè wa ṣe àwọn ìjọba ìwọ̀n fà sẹ́yìn ẹ̀dẹ̀ ń pariwo báwọn tó wà ń dálẹ̀ wọ́n sọ̀rọ̀ tí ò dáa báwo la ṣe fẹ́ sọ̀rọ̀ tó dáa ẹni tó wálé tẹ́tẹ́ ọmọ ẹ̀ níṣekúṣe ẹni tó ní bísíǹsì níbẹ̀ tó paralyze kí la wá ń sọ olórí ẹbí bàbá Mohbad ń gbọ́ wa o wọ́n ń gbọ́ wa àkọdẹ̀lẹ̀ bí wọ́n ṣe ń sọ lóòótọ́ ó lè dàbí pé bóyá pé ó ń dun àwa ju àwọn lọ àwọn náà ní nǹkan wọn at the end of the day but ṣé nǹkan yìí ni àwọn gan bọ́mọ yẹn ṣe wà ń bẹ̀ yẹn tó bá jẹ́ pé ibi tí nǹkan gbé ga ni tó máa fi sún ọ sí ọmọ yẹn kò yẹ kó lọ sí anywhere gbogbo orin tó ń kọ gbogbo nǹkan tó yẹ kó ṣe yẹn kò yẹ kó lọ sí anywhere because ìyẹn gan ló máa fún ìjọba ní rìmọ́ọ̀sì pé kíní yìí ẹni tó lọ́mọ yìí ọmọ ó wà redundant ìdẹ́sẹ̀ pé kò fẹ́ tẹ̀síwájú pẹ̀lú gbèsè ayé ẹ̀ but kí ni káwọn aráyé ti máa sọ tọmọ wà bẹ́ẹ̀ ọmọ kékeré even arúgbó gan àwọn ìyá tó ti dàgbà 100 and something wọn ò fi wọn síbẹ̀ mọ́dà èyí tó bá pẹ́ jù bóyá oṣù kan oṣù méjì maximum oṣù mẹ́ta níbo la wá ń lọ ọmọ kékeré kò síbẹ̀ tó máa gbọ́ tó máa sọ pé tán ṣe dáa let this boy go and rest wọ́n ti sín wọ́n ti wú kí ló tún wá kù adẹ̀sí ń jà lọ àsọ pé ó sùn wá láti dákẹ́ so tó bá ń gbọ́ wa kọ́ lọ fún ọmọ yìí kọ́ fún ní rest kọ́ jẹ́ tó bá yẹ pé àwa public tá a máa fi gba justice ká tó gba justice ká immortalize Mohbad let's come together ká immortalize any strategic place bí ní Kòòdú ni bí Lẹ́kì ni ká gbàṣẹ́ wọn ò ní sọ pé ká má immortalize tó bá immortalize tó ń pé statute síbẹ̀ kọ́ máa kọjá lọ kọ́ máa rí a máa jẹ́ àwọn lọ́kàn jẹ and history will never forget pé ọmọ ìdájà fún so olórí ẹbí you have done your best o and you are still doing it kò ní sọ yín kò ní rẹ̀ yín o ẹ lè ṣe ju bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí lọ gbogbo àwọn tó dẹ̀ ń wò pé bóyá pé ìjà lẹ́yìn ìjà lọ́la gẹ́gẹ́ bí april ṣe sọ nǹkan ló kàn o gbogbo nǹkan tá à ń ṣe àrùn ọmọdọ́mọ á wà bá o ìtàn kò ní gbàgbé gbogbo àti olúkálùkù kó ẹni tó ṣe dáadáa kú ẹni tí ò ṣe dáadáa kú so kí ló tà ṣe dáadáa ẹ ṣe olórí ẹbí màá bí tó lọ sá. ọ̀rọ̀ ló ń gbọ́ yìí o. nǹkan tá a fẹ́ sọ náà láti kẹ́sì sọ ọlọ́run níjẹ́ sọ̀rọ̀ àmìlẹ́rù ẹ ṣe gọ́mọ̀ ẹ bá kí bàbá lọ sí ọmọ ẹ ó lọ sọ ọmọ ìyá rẹ ní ìwé ẹ máa lọ. tó bá wo ṣé Tupac ni ìgbà tó máa tó rí justice tó máa tó rí ẹ̀ tó nu after 27 years ni wọ́n dẹ̀ kẹ̀dẹ̀tẹ̀ sí Tupac lẹ́yìn immediately tó ti pa so ó wà láàyè.
tiẹ̀ ṣẹlẹ̀ ó sì bẹ́tà for good 2 years bí mo ṣe máa ń sọ kò sí 1 second tí ànírí host kan tó máa jáde tó máa sọ̀rọ̀ nípa Mohbad for the past 2 years tí ó tó ti kú kò sí 1 second bí olórí ẹbí ṣe wà ń tà yìí sẹ́ ẹlòmíín náà tún sì lè wà ń tà tó wọn máa sọ̀rọ̀ nípa Mohbad wọ́n lè tó 4 gbà míì round the clock 24 hours fún ọdún méjì láti tí Mohbad ti kú kò sí ẹnì wọ́n a ò dákẹ́ lọ́rọ̀ Mohbad bí mo ṣe máa sọ a ò dákẹ́ lọ́rọ̀ Mohbad so tó bá jẹ́ wípé wọ́n sí wọn ò sí ìyẹn kọ́ ló jẹ́ kí wọ́n máa jáde but ibi tó dẹ̀ dé yìí ó ti ń di bí àìsàn tẹ́ bá rí Mohbad ibi tó gbé sí àánú abiyamọ bá ṣe yí pé ó ti tó kí bàbá ẹ̀ lọ sí ọmọ ẹ̀ Ọlọ́run yóò ṣe pé bóyá àfẹ́ kó rí justice àbí bóyá tó ló lè máa rí pé bóyá wọn fẹ́ kó rí justice tó bá fẹ́ kó má rí justice for good 2 years the same story the same thing the same speech the same set of people host round the clock Babayalo bíbíyàn ò jáde Arífà o bíyàn ò jáde bóyá Weston náà bọ́ síta bóyá bí búkì náà 24 hours láti sọ́dọ̀ nìyẹn bẹ́ẹ̀ bá kí ló gbà ní bẹ́ẹ̀ bá lọ sí TikTok ẹ̀ sì rẹ́ nìkan tó sọ̀rọ̀ papọ̀ báyìí bẹ́ẹ̀ bá fẹ́ sùn láago 12 lóru bẹ́ẹ̀ bá sí TikTok ẹ̀ sì rẹ́ nìkan tó wà ní tó jẹ́ lórí justice for Mohbad ni so ibi tó dé yìí ó yẹ kí bàbá gan jókòó kó gan rò pé kí ló dé kí ló fẹ́ gbà ń bẹ̀ tọ́lọ́ bá fẹ́ fún wa rí ló yẹ ká ti rí tipẹ́tipẹ́ ó dẹ̀ lè yọ Ọlọ́run náà pé tẹ́ ẹ bá sin ọmọ yìí sẹ́ ẹ ò ní rí tẹ̀ ń wáyé torí ọmọ bọ́lọ́run ṣe ń ṣe nǹkan tó bá jẹ́ pé fẹ́ kárí justice nígbà tí Mohbad ò tí wọlé ni ó yẹ ká ti rí. Honestly ó yẹ ká ti rí n tá a bá sọ fún ọdún méjì tá a dẹ̀ lè fìdí kankan múlẹ̀ pé lẹ́yìn ọdún méjì yẹn ogun kan báyìí la àṣìw tá a ti sin ọmọ ẹ̀ lẹ́yìn ọdún méjì ajẹ́pọ̀ náà bóyá ó gún ọ̀wọ́ ọlọ́mọ ọmọ fẹ́ fi ìyà yẹn jẹ wá gbèsè àdìtẹ́ ẹ̀ báyìí ti sin ọmọ yìí pé òní jẹ́ kéde lọ. kéèyàn wò náà kéèyàn bá sọ̀rọ̀ ọdún méjì lórí nǹkan kan kó dẹ̀ má rí nǹkan ọ̀hún ó ní change position ni. tàbí. ó lè jẹ́ pé gbà tó bá wọlé tó lọ́mọ ẹ̀ máa tó bẹ̀rẹ̀ sí ní jà tó jẹ́ pé fúnra wọn tó pa gangan ló máa wá bó náà máa bọ́ síta tó máa níyà ẹgbà míì òun ló lé mi lọ yìí Mohbad rè àwa ti rí irú nǹkan bẹ́ẹ̀ yẹn rí ni. ó ṣẹlẹ̀ lábẹ́òkúta ní kíní mi ò ti gbàgbé ibi ibẹ̀ yẹn ká tó dé pólì ìlàrò lọ́wọ́ ọ̀tún báyìí nílé yẹn wà. eṣinṣin ògbé bẹ́ẹ̀ tó bá ti wó sìn. understand ó ṣeé ṣe kó jẹ́ pé ntọ́lọ́run dúró dè ní pé àdìtọ́mọ yóò bá ti wọlé mi ò ní jẹ́ kó jà fún yín. so kí bàbá jọ kó jẹ́ ká try another strategy kó lọ sin ọmọ yìí ná. ẹni tí ò bá believe tó bá rí ibi tí wọ́n gbé Mohbad sí kò sí bọ́ńtò ṣe máa rí tí ò ní fẹ́ tó mi ò ní jábọ́ lójú ẹ̀. wọ́n ti kì í ṣe museum dábàá ní pé museum ló ti lọ́ wò. ṣé ti ń gbọ́. pé bóyá ó máa sí náà ní kí dédé ò lọ kúkú lọ sí nǹkan ẹ̀ ń sìn. kí gbogbo wa bọ́ taka wá bẹ̀rẹ̀ sí ní jàjà gidi. torí gbà tó bá kọ́kọ́ sí Mohbad náà ariwo máa lá ni breaking news ni bóyá Tinubu gan tí ò tiẹ̀ mọ̀ because mi ò rí pé Tinubu gbẹ́ nǹkan jẹ́ Mohbad rí. iṣẹ́ ló máa rà kó ṣẹ́. bẹ́ẹ̀ rè bóyá gba ẹ̀gọ́ ni Tinubu máa ṣá ta ló ṣe tí gbogbo ìlú mi tìtì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló náà ṣẹ̀ṣẹ̀ máa tó dá sí because mi ò rí pé Tinubu mi ò rí pé brief Tinubu rí. Tinubu gbọ́. Tinubu gbọ́. for 2 years wọn ti sìn. ohun tó wà lórí Tinubu ju gbogbo yẹn lọ ni ó gbọ́. ẹ̀gọ́ mẹ́gbẹ́ Sanwó-Olú ìyẹn fẹ́ kàn ní Mr. Wọléwọlé nìyẹn tó jẹ́ ẹlógún nìyẹn pé Mr. Wọléwọlé nìyẹn tó jẹ́ ẹlógún nìyẹn pé ọdún mẹ́rin tẹ́ ní kí n tún lò yìí máa fẹ́ bà gbogbo ilé tó wà lẹ́kọ̀ọ́ jẹ́ n tí yẹn fókọ̀sì nìyẹn. ó ti fẹ́ wọlé pa. a ní gbogbo ilé nìyẹn wọ́n ti. ọmọ yìí lọ wọlé ní achievement tó fẹ́ ṣe o owó bastard
so irú yẹn sì kò fẹ́ kàn ní máìdí pé anything justice for Mohbad láti lè wá ní. so àdúrà kan la máa kàn bẹ bàbá bá sọ̀rọ̀ náà nípa àwọn tó bá sún wọn kọ́ jẹ́ kó lọ sí Mohbad kọ́ jẹ́ kó lọ sí ẹ̀yìn tó bá níyì nísìn kò ní pé kó lọ sí ọmọ yẹn ẹ̀yìn tó níyì ń sìn nìyẹn àgbà kan náà là ń pariwo ẹ láéláé ẹ gbọ́dọ̀ lọ sí ẹ gbọ́dọ̀ lọ sí ìgbà tó sì níyì nìyẹn nísìn ibi tó wà yẹn kò níyì mọ́ iyì tó dẹ̀ gún bẹ̀ fún ní pé ká fi lè bò láṣìírí ká jẹ́ ká wá wò bóyá ó máa wá jà tó bá wọnú sáré. àbí kò ní jà. olórí ẹbí ẹ máa tún bẹ́tò lọ́dọ̀ kò sáré wọ̀bì kan ni ẹ gbọ́. ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn o. ẹ̀sánà ṣe wà. yá gbogbo àwọn olólùfẹ́ justice for Mohbad ọ̀rọ̀ la gbọ́ yẹn ẹ gbọ́ ṣé kàn lọ sin Mohbad ṣé tán bá sin Mohbad ṣá máa rí justice fún Mohbad ṣé bàbá Mohbad gangan fún ara rẹ̀ tó jẹ́ bàbá ọmọ ǹjẹ́ òun gan nídìí justice ǹjẹ́ ó rẹ́dì fún justice gbogbo àwọn olólùfẹ́ justice gbogbo àwọn olólùfẹ́ ìkànnì yìí ẹ bá mi fi èrò ọkàn yín hàn lábẹ́ comment section ẹ jẹ́ kí n mọ èrò ọkàn yín àwọn kan ní tán bá sin wọ́n máa rí justice àwọn kan ní ṣé bàbá gangan tó ní ọmọ ṣé òun gangan fún ara rẹ̀ ṣé ó ní ìdí justice ṣá àwọn kan ní rísì tí bàbá Mohbad ò ṣe fẹ́ sin torí wípé ó wò pé tóun bá ti lọ sin ọmọdé yìí ọ̀rọ̀ ti end justice ti die down gbogbo àwọn tó ń jà lórí platform àwọn ogun tiẹ̀ ní jà mọ́ wọ́n tẹ̀lé bàbá tiẹ̀ sọ nígbà kan wípé bí àwọn èèyàn ṣe ń bára wọn jà ní orí platform yẹn lórí òkú ọmọ pé ńṣe ló dàbí entertainment fóun so mí ní pé báwọn èèyàn ṣe ń bára wọn jà yẹn inú bàbá Mohbad ń dùn sí maybe but wọ́n ní bàbá Mohbad sọ bẹ́ẹ̀ but èmi ò gbọ́ lẹ́nu wọn but wọ́n ní bàbá Mohbad sọ bẹ́ẹ̀ bí báwọn èèyàn ṣe ń jà lórí platform yẹn is like entertainment so níbi tọ́rọ̀ gbé wá dé yìí ọ̀rọ̀ yẹn ti wá ń lọ lórí afẹ́fẹ́ báyìí sìn pé tẹ́ ẹ bá débi tí Mohbad wà àánú abiyamọ á ṣe yín ẹkún agbọ̀nyàn èèyàn á sunkún kékeré èèyàn á sunkún abiyamọ ó tó gẹ́ kí bàbá Mohbad lọ sí Mohbad gbogbo àwọn olólùfẹ́ justice for Mohbad kí lè rọkàn yín ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí ẹ share fídíò yìí ẹ jẹ́ kí ó go viral káwọn èèyàn lè gbọ́ kán lè fi èrò ọkàn wọn hàn lábẹ́ comment section gbogbo àwọn olólùfẹ́ ìkànnì yìí gbogbo ẹ̀yẹn níbi ọkàn mi gbogbo ẹ̀yin olólùfẹ́ mi mo dúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe ń bá mi share program mi mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe ń wo program mi mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe ń comment ten like lágbára ọba mi Èdùmàrè àgbà náà ní wọ inú owó yín ibi tẹ́ ẹ ti ń rówó tẹ́ ẹ fi ń múra dátà tẹ́ ẹ fi ń wo program yìí àgbà náà ní wọ bẹ̀ ọ̀nà jẹ́ mú yín kò ní dí lágbára Èdùmàrè ọwọ́ yín wà ní kan ìsàlẹ̀ pọ̀ lágbára Èdùmàrè ọwọ́ tẹ́ wá fi ń tẹ play comment subscribe like ẹ ò ní fọwọ́ náà gbọ́mọ sí lágbára Èdùmàrè owó lè máa fi kà lágbára Èdùmàrè ẹ bá mi share program ìbẹ́ ṣe máa bá mi share kẹ́ ẹ̀ dẹ̀ subscribe fẹ́yìn tó yẹ pé ìgbà àkọ́kọ́ kẹ́ ẹ wá fi èrò ọkàn yín hàn ìdí tí mo ṣe ní kẹ́ ẹ bá mi share náà ni pé kọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn lè rí kán lè mú suggestion tí wọ́n náà wà lábẹ́ comment section pé ṣé kán lọ sí àbí kán má sí bóyá tí majority bá wá carry the vote tọrọ wá pọ̀ tí bàbá Mohbad náà wá rí pé tó ó dàbẹ̀ ní pé ọ̀rọ̀ public ó ti wá pọ̀ báyìí sí pé kí n lọ sí bóyá bàbá Mohbad dẹ́dẹ̀ tún bẹ̀rù káwọn èèyàn má tún lọ dá wọn lẹ́bi pé ta ló ní kẹ́ lọ sí ta ló rán pé kẹ́ lọ sí ẹ̀yin tẹ́ lọ sí sìn ní kò jẹ́ kán rí justice ẹ mọ̀ pé àwa Yorùbá aláburú jù wọ́n tún lè sọ bẹ́ẹ̀ bóyá àwọn tó tún ba bàbá Mohbad lẹ́rù nìyẹn èmi ń rò bẹ́ẹ̀ ni o bọ̀ tá a bá ṣe ẹ̀ prógámù yìí tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn gbọ́ oníkálukú á fi èrò ọkàn ẹ̀wọ̀n lábẹ́ comment section so from there ó possible kí bàbá Mohbad wá conclude pé okay fine majority carry the vote ṣe bí ẹ̀yin audience náà lè ń jà fún mi ẹ̀yin náà lè dẹ̀tọ̀ pé kí n lọ sí ó yá ẹja lọ sí bóyá decision máa wáyé láti bẹ̀ ẹ bá mi share program yìí mo tún padà bọ̀ ire o.